ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńláyé ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Gòríńté tí bàbá àlùbáríkà wẹ́bídà ní ìlú Ìgbòdú. Lórí ètò lénìí ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ̀yin olólùfẹ́ wa káàkiri ayé. Ẹ sì mọ̀ pé ìtẹ́bá ti gbọ́ lórí ètò wa Gbáǹkọ́gbì ni ètò tó jẹ́ tí ń gbèsè tó jọjú ń gbèsè. Ẹ wá nǹkan fìdílé nǹkan bàbá àlùbáríkà awẹ́bídà wà ní ìkàlẹ̀ láti yànnàná ohun tí a bá gbé wá lénìí fún yín. Bàbá ẹ kú dédé àsìkò yìí sà. Ìyá olóyè ọlọ́run jà aráàánú gbà a ní rí bínú ọlọ́run á dúró tì wá èsì ayọ̀ la máa gbọ́ o. Àmín ọlọ́run àmín. Bàbá lẹ́nu lórí ètò ọ̀rọ̀ àwọn olórin mà ní Alhaji K1 Kwamwan àwọn náà ni ó ní obìnrin onítíátà kan wọ́n ń pè ní Bísọ́lá Badmus Kàfáyá ó lóyún fún wọn bíi 15 years ago 16 ló bímọ ọkùnrin kọ́kọ́ gbọ́rọ̀ yẹn pòrí ẹnu lọ́dún náà lọ́hùn K1 kò gbọ́mọ gbogbo ẹ̀ nígbà tó di bí ọdún mélòó sẹ́yìn lára arábìnrin yẹn ò yá wọ́n ní ó ní brain tumor àrùn kan ọkùnrin kan wà nínú orí ẹ̀ wọ́n náà máa lọ ṣe sùn operation fún un nínú làálàá yẹn ni ó sọ̀yẹ́ ẹ̀nù sí lóun pàdánù àbúrò òun kan náà ṣùgbọ́n a dúpẹ́ ara ẹ̀ yá. Ní ọ̀sẹ̀ tó kọjá ni àwọn kan ṣe òde K1 ló wá kọrin làbárọ̀ ọmọkùnrin náà tó lọ dọ̀bálẹ̀ fún K1 K1 bá múrin sẹ́nu pé ọmọ ti bọ̀ wálé o ọmọ ti bọ̀ wálé ló bá sọ ọmọ náà jọ tó ọmọ ti pé 15 years K1 bá lọ́mọ ti bọ̀ wálé ló bá kọ́mọ mọ́ra lómi bá lérò sí ìyá lójú nígbà tí ọmọ máa mú ìyá ẹ̀ torí ṣe ni ọmọ ń wò ìyá ẹ̀ rorororo nígbà tí ìyá mọ́ ọmọ kúrò lórí stage tó bọ́lẹ̀ níṣe làwọn onítíátà obìnrin náà bá bẹ̀rẹ̀ sí ní so mọ́ ìyá náà sọ pé olúwa ṣeun àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ń bú wọn pé èwo labọ̀rọ̀ máa sọ pé olúwa ṣeun ṣé orí stage ló yẹ kí K1 ti sọ pé ọmọ ti bọ̀ wálé ṣé kò mọ̀ pé òun lòun lọmọ láti ọjọ́ yìí. Bàbá irú àwọn bàbá bẹ́ẹ̀ àti pé kí lẹ rò tó lè ṣẹlẹ̀ bí àgbàlagbà. Sórí ẹ̀rí níjọ́sí a sọ̀rọ̀ obìnrin onítíátà kan tó jẹ́ pé bàbá kan ló ṣe ìyá fún ló ṣe bàbá fún ṣe rántí yẹn náà bẹ́ẹ̀ rántí mọ́. Olórin ni tí ó ṣe ìyá tọ́mọ ẹ̀ ṣèyàwó tí ọkọ tó fẹ́ lọ wá ṣe bàbá bẹ́ẹ̀ ni tó jókòó bàbá tó jókòó bàbá ṣe rí ohun tí èmi fẹ́ sọ fún gbogbo olówó ìmọ̀ràn ni o ìmọ̀ràn gbà mí dẹ̀ ó máa ń gbóyàn lára ṣe rí gbogbo olówó ayé tó bá fẹ́ láti bọ̀ tán àtẹni olórúkọ tó bá fẹ́ láti bọ̀ tán àfi pé kéèyàn ó tọ́jú ọmọ irú obìnrin tó rẹ̀hun ìrònú lè jẹ́ kó rẹ̀ sórí tẹ́ obìnrin tó bá gbọ́kànlé ọkùnrin tọkùnrin bá dà ó yẹ lòmíì ń wèrè ṣẹgẹ́tì ọ̀rọ̀ mi tí ọkùnrin bá gbọ́kànlé obìnrin tóbìnrin bá yọ tóbìnrin bá já lulẹ̀ ó ń yọ ọkùnrin mi ń wèrè gbogbo orú tó ṣẹlẹ̀ sí òun náà ìrònú pẹ̀lú bàbá tó bá ń wówó tí ò tọ́jú ọmọ níbẹ̀rẹ̀ èèyàn mọ́mọ́ tí ó ṣe ẹyin adìẹ òdẹ ní kú kásẹ̀ wá dẹyin ẹ̀nù ǹjọ́ pọ́síbù ni ohun tó ń jẹ́ abiyamọ tòótọ́ ìyá lè ṣẹ̀ ọ́ bọ̀tú ọ máa wo tọmọ pé ìwọ ló ṣàpè obìnrin kì í ṣe obìnrin ló pé èèyàn tó o bá wá wò yẹn wá tó wọn wo ẹlẹ́dàá ọmọ ọmọ ṣe é dá nìkan tọ́ bọ̀tì èrè ọmọ ò ṣe é dá nìkan jẹ
kí ni o ní mo wí. ọmọ ṣe dánìkan tọ́ bọ èrè ọmọ ò ṣe dánìkan jẹ. ọmọ téèyàn ọba dẹ̀ tọ́ èèyàn ò lè jèrè ẹ̀. ọ̀rọ̀ Ọlọ́run lágbára. Ṣe rí abiyamọ lórí stéèjì wá ní ọmọ bọ̀ wálé, ọmọ ń ṣe kinní kan. Wọn Yorùbá sọ̀rọ̀ kan, wọ́n ní ìyàwó tá a bá fi jó fẹ́. Kí ni o ní mo wí? ìyàwó tá a bá fi jó fẹ́. Kí ni ó ṣe? wọ́n ní ìran ló máa wò gbèyàn. ìran ni ó wò lọ yèyé oge. Sórí gbogbo àwọn irú àwọn obìnrin báwọn, ìyàwó tí wọ́n fi jó fẹ́ ni wọ́n, ìran ni wọ́n wò lọ. Bọ̀tì ọ̀rọ̀ ọmọ ò rí bẹ́ẹ̀. Tọmọ lèyìn ó wò. Ọjà tí ọmọ bá ti wọ̀, òkúta ti wọ̀ ọ́. Ìyá ọmọ tòótọ́ kò yẹ kó fọmọ lẹ̀. Ẹ rí i pé ìyá mi á kó ọmọ kalẹ̀. Bàbá ó délé ní ọ̀bọ̀ ọmọ. Á dẹ̀ lọ. Tó bá jẹ́ pé ìyá dáadáa, kí ni kọ̀ǹdíṣàn tí ó mọ̀ pọ̀ ọmọ òun wà? Tẹ́ ẹ bá rí wèrè ọlọ́mọ, téèyàn bá gba ọmọ lọ́wọ́ rẹ̀, èèyàn mọ̀ pé wèrè burú lórí ọmọ. Bọ̀tí ẹlòmíì ọpọlọ rẹ̀ lórí ọmọ kò ṣe dá, kò ṣe wúlò. Torí ìyá tó fọmọ lẹ̀ sínú ilé, tó bá ẹlòmíì lọ, tó bọ́kùnrin míì lọ, tó dọmọ lẹ̀ tí ọmọ ń tọ́mọ ń jẹ, tí ọmọ ń tọ́mọ ń mu, tọ́mọ yẹn bá wá dàgbà lọ́la, tó bá wá níwọ̀ lọ fẹ́ máa ṣèyá ẹ̀. Kò lè ṣèyá ẹ̀, kò dáa o. Bàbá tí ò bá tọ́jú ọmọ, tí wọ́n wá ní òun kọ́lé bì kan, òun ṣe kinní bì kan, orí ọmọ bí bàbá. Ìgbà tó bá yẹ kéèyàn ó ṣe fọ́mọ, téèyàn ò bá máa ṣe fọ́mọ, ẹlẹ́dàá ọmọ máa ń bí bàbá. Máa bí bàbá. Abíamọ dáadáa, kájọ pawọ́pọ̀ kájọ tọ́mọ ni. Ṣùgbọ́n ìyàwó téèyàn ò bá fẹ́ níṣu lọ́kà. Ga o. Èyí oge ó ga o. Ṣe rí ẹ̀bẹ̀ tí èmi ó bẹ̀, ó dà bó ṣe gbọmọ. Bọ̀tí níṣe gbígbà tó gba ọmọ yẹn, kó wá jẹ́ pé kó wo condition ìyá ọmọ yẹn. Ara ìyá ẹ̀ ti yá. Ó ti padà sí industry, ó ti ń ṣiṣẹ́ ajé ẹ̀, olóúnjẹ ni. Olóúnjẹ ni. Ó máa àwọn caterer ńlá yẹn ni. Tó máa ń táwọn yẹn bá ṣe pàtí. Ọlọ́run dákun torí Ọlọ́run má jẹ́ ó dùbúlẹ̀ àìsàn mọ́. Ọlọ́run má jẹ́ ó dùbúlẹ̀ àìsàn mọ́. Kó gbà pé ìṣòro yẹn ó wá bẹ́ẹ̀ ni. Ìwọ ọmọ dẹ̀ ti padà wálé, ọmọ padà wálé nù. Ìwà ọmọ ní wá sọ ọmọ dọmọ ọkọ. Ìwà ọmọ ní sọ ní dọmọ àlè nínú ilé. Ọmọ náà kí ìyá wa bá a sọ̀rọ̀ kó hùwà ọmọlúàbí, kó hùwà pẹ̀lẹ́pẹ̀lẹ́, wọ́n fi lè sọ pé lágbájá yìí o, ọmọ lágbájá ni, ọmọ ọkọ ni. Gbogbo àwọn tó bá ń lé kó ṣe, kó á dẹ̀ tọ́ ọmọ abiyamọ dáadáa, kó á kọ́ ọmọ bọ́mọ ṣe ń ṣẹ̀sìn, kó á kọ́ ọmọ bọ́mọ ṣe ń hùwà, kó á kọ́ ọmọ ẹ wo pé ká sọmọ sílé ìwé. Tó bá jẹ́ pé a fẹ́ tò dáadáa, tí ó bá já kọ́lé Ọlọ́run, ó yẹ kí Kristẹni ọmọ fẹ́ Kristẹni. Sọ́ǹgbọ́n tí mò ń sọ, kí Mùsùlùmí ọmọ fẹ́ Mùsùlùmí. Tọ́lọ́run bá bóyàn láṣìírí níbi ìsìláàmù, tí wọ́n bá jẹ́ Mùsùlùmí, iléèwé bọ́dìn Mùsùlùmí ló yẹ kéèyàn jẹ́ kọ́mọ Mùsùlùmí ó lọ. Irú ọmọ yẹn, kálájì yẹn kó wá tọ́ ló ṣe mọ̀rọ̀ Ọlọ́run. Bó ṣe mo bẹ́ẹ̀, èmi fún mọ̀ràn pé kò bá gbé bẹ́ẹ̀ kó lọ jù sí bọ́dìn Mùsùlùmí, kọ́mọ yẹn wá ka kéwú. Ọmọ kan tó máa wà lọ́wọ́ ìyá ẹ̀ mà nìyí. Tó bá wà lọ́dọ̀ rẹ̀, Ọlọ́run kọ́ ló lọ́mọ, Ọlọ́run ló lọ́mọ, Ọlọ́run ní ń tọ́jú ọmọ. Tó gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi tó, kó wọ́n tọ́ ọ gẹ́gẹ́ bẹ́ẹ̀, kó má jẹ́ kó fi pé Kristẹni ni ìyá àbí Mùsùlùmí. Kristẹni ni. Kristẹni ni. Mùsùlùmí ni tẹ́lẹ̀ ìrora pọ̀ ti di. Kó wọ́n sáfẹ̀mí Ọlọ́run, kó wọ́n fi bọ́ ọmọ yẹn,
kán fẹ̀mí Ọlọ́run kán fi bọ́ ọmọ yẹn nígbà tó dẹ̀ gbà á padà yẹn Ọlọ́run jẹ́ kí ọwọ́ tí bàbá ẹ̀ náà kó máa lọ sókè sí Ọlọ́run jẹ́ kọ́wọ́ tìyá náà kó máa lọ sókè sí gbogbo àwọn ìwà kan ń bẹ tí máa já olówó kulẹ̀ sórí téèyàn bá ń disappoint ọmọ kéèyàn fi ọmọ lẹ̀ láì tọ́jú ó máa ń jẹ́ kí ayé ọkùnrin ó bàjẹ́ ni kò dáa o abiyamọ gidi ò ń ṣe o kí ìyá ọmọ fọmọ lẹ̀ kọ́mọ ọmọ ráre kó wá dọjọ́ iwájú kó wá máa sọ pé ọ̀fẹ́ Ọlọ́run ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe rẹ̀ ṣe ẹlẹ́ni ẹlẹ́ni ò ti gbà ṣe bàbá bú bàbá àrànù tó yẹ kó sanwó skul ọmọ tó ọ̀sán tó ń ṣàfihàn ayé káàkiri tó yẹ kó ṣe nǹkan dáadáa fọmọ kọ́mọ mojú rẹ̀ kọ́mọ gbọ́n hànú ọkọ̀ kọ́mọ sáré bọ̀ wá bọ̀ sórí mo sọ fẹ́nìkan mo lọ bí òde kan mo ní kò sí oògùn owó kan tó ju pé kéèyàn máa tọ́jú ọmọ lọ kí ni o ní mo wí. sóògùn owó kan tó ju kéèyàn máa tọ́jú ọmọ. kéèyàn máa tọ́jú ọmọ kó máa tọ́jú ìyàwó oògùn owó tó tò sí láyé tó wá rí bàbá tí èè tọ́jú ọmọ tí èè tọ́jú ìyàwó tí ń lọ ń ra aṣọ tí ń ra gbá tó ń ṣe gbogbo ẹ̀ ọmọ yìí láàánú àwọn náà lọ́jọ́ iwájú ló máa ń fa táyé ẹlòmíì fi bàjẹ́ ọmọ yẹn ṣe padà dé yẹn nísìnyí kan tọ́ sórí ọ̀rọ̀ ìsìláàmù ẹni tí sì ń jẹ́ olówó ìyá ọmọ tí ò fọmọ lẹ̀ Ọlọ́run jò jèrè ọmọ ó lè jẹ́ pẹ́lẹ́dàá ọmọ yẹn náà ni ò jẹ́ kí nǹkan kan ó ṣe ó lè jẹ́ pẹ́lẹ́dàá ọmọ yẹn òun náà ló dúró tì ẹ sì lọ́mọ yẹn jọ bàbá yẹn gbùgbà yẹn padà Ọlọ́run jẹ́ kí ilé wọn kó tùbà kó túṣẹ bọ̀tù kò dáa o kí ẹ̀dá ẹnìkan kó máa dọ́mọ tọ́ lódidi ọdún 15 ọkùnrin yẹn náà dájú díẹ̀ ni o ó kálá o èèyàn ni o abiyamọ mi ò lè fọ tó bá Ọlọ́run dáríjì mí kí n gbọ́ pé ọmọ mi wà níbì kan fódidi ọdún 5 ọdún 6 ọdún 7 ó dàbí èèyàn ṣẹ̀mí bẹ́ẹ̀ torí ọmọ bóbìnrin yẹn ṣẹ̀mí kọ́mọ mi wà lọ́dún èèyàn níbẹ̀ pé má bínú torí ọmọ tó bá kú tí ń jẹ mo lè fọmọ ó tẹ̀ sí yẹ kábíamọ máa ṣe nìyẹn ayé ò tán ọmọ wa di gbọ́mọdé ọmọ ọdún 15 ọmọ wa dọmọ 20 ọdún ọmọ ti tó bùkátà rẹ̀ gbé tán tọmọ bá lọ gbọ́ tàn bàbá pẹ̀lú tó ṣe fún tó bá rí i pé kò dáa lọ́jọ́ iwájú tọmọ yẹn bá di president àbódi gómìnà kò ní hùwà dáadáa sí bàbá yẹn tí ìyá ọmọ ọba tọ́jú ọmọ tó bá dọjọ́ iwájú tọmọ bá gbọ́ tàn yẹn ọmọ yẹn ò ní hùwà dáadáa sí ìyá yẹn àti ìyá àti bàbá àtọ̀tún àtòsì ní gbogbo ẹ̀ pè sí ká tó fẹ́ra wa ká yẹ̀ wò ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjọ mẹ́jọ yìí yóò gé o. ọ̀rọ̀ ńlá kò ní wá kó mú kẹlẹ́yìn gbòòwò káwọn tó kù náà ká fi ṣe kíni ká fi ṣàríkọ́gbọ́n bàbá àlùbáríkà ti sọ wọ̀nba tí wọ́n lè sọ ẹ̀kọ́ sí bàbá àlùbáríkà wẹ̀bìdà ní ìlú Ìgbójú bí tí ẹ bá ti ń bọ̀ ẹdẹ Ìkòròdú garage wá béèrè wá wo sábì wá wo ìrìn àjò kó o tó fọ́kọ kó o tó fàyà wá béèrè kó má wá di pé wàá wọ ọbẹ̀ tọ́ a máa di oníkálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ béèrè ẹ̀kọ́ sí bàbá àlùbáríkà wẹ̀bìdà ní ìlú Ìgbójú wá dé Ìkòròdú garage tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Gbódú junction wá ti rí soundboard bàbá àlùbáríkà ń bẹ̀ tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492 òun ni ẹ wà lókè òkun wọn bá yín wò kí gbogbo ẹ̀ ó lè bọ̀ sí ìrọ̀rùn ire o ó dàbọ̀.